You're listening to mp3.manijatv.ng. Stay locked in. Ọlọ́run bá wa kẹ́ Babalágége. Ọlọ́run bá wa kẹ́ Babalágége. Àlè lórí akéwù sókè. Àlè lórí àfi kéwù sókè. Wọ́n fi mímọ́ dára pẹ̀lú gègé. Àlékún ìkẹ́ Babalágége. Ọlọ́run bá wa kẹ́ Babalágége. Wọ́n ṣoore má lè gbàgbé fọ́mọ aráyé. Wọ́n ṣoore fónílé wọ́n ṣe fàlejò. Ṣàlékún ìkẹ́ àlùfáà wa. Ya Rabbana ya Ilahi. Ya Rabbana ya Ilahi. Ighfir li shay'in lórí. Alikiwu bi solina. Fi sumuratil mursalina. Allah ya Rabbana ya Ilahi. Ighfir li shay'in lórí. Alikiwu bi solina. Fi sumuratil mursalina. Ya Rabbana ya Ilahi. Baba Babalágége. Ighfir li shay'in lórí. Alikiwu bi solina. Fi sumuratil mursalina. Ya Rabbana ya Ilahi. Ighfir li shay'in lórí. Alikiwu bi solina. Fi sumuratil mursalina. Babalágége nìkan ló lè sọ. Babalágége nìkan ló lè sọ. Irú àdúrà tí wọ́n b'Olúwa sọ. Irú àdúrà tí wọ́n b'Olúwa sọ. Sínú ayé wa tàfi rọ̀rọ̀ sọ. Kélé ní ọ̀tá máa rí wí sọ. Ya Rabbana ya Ilahi. Ighfir li shay'in lórí. Alikiwu bi solina. Fi sumuratil mursalina. Ọlọ́run bá wa kẹ́ Babalágége. Adékẹ́bọ̀ ó parẹ́ Babalágége. Ọlọ́run bá wa kẹ́ Babalágége.
lórí ọmọ tí ó sùn wọ́n ṣe bàbá lágége. àlè lórí àfikéhù sóge. wọ́n fi mímọ́ dára pẹ̀lú gègé àlékún ìgẹ̀ bàbá lágége yàrá bàná yà ìlàyé igi fìrín lè ṣe èlé lórí àlékí wọn bí sọ́ọ̀lì náà bí sùnmùrà àti lèmúrí zẹ̀lì náà. Babalágége làlùfáà wa wọ́n kọ́ wa ní kéwú àwọn làlùfáà wa wọ́n kọ́ wa ní mímọ̀ àwọn làlùfáà wa wọ́n mójú táyé wa àwọn làlùfáà wa o júwe àfáà rẹ̀ ká o bó ṣe rí. ẹ má fi láǹtàwé náà nẹ́pa kó lè jọra bàbá ju bàbá lọ yàrá bàná yà ìlàyé igi fèrè lè ṣe ìrìn àlórí àlèkí wọn bí sọ́ọ̀lì náà bí sùnmùrà àti lèmúrí zẹ̀lì náà. You're listening to mp3.manijatv.ng. Stay locked in. Aláhùn àṣálà wà márí àbá ń bìkún ẹ̀sán. Bàbá àgbà Bọ́lájókòó ni wọ́n wọlé. Aláhùn àṣálà wà márí àbá ń bìkún. Nínú àwọn ọmọ bàbá Lágége ni. Ọmọ bàbá Lágége ni. Ẹ má fi dọ̀nkú àròkúlì o. Bàbá Lágége kúlíkúlí lè jù dọ̀nkú àlọ́. Ẹ má fi international wéluka international bàbá Lágége yàrá bàná yà ìlàyé igi fìrín lè ṣe ìlórí àlèkí wọn bí sọ́ọ̀lì náà bí sùnmùrà àti lèmúrí zẹ̀lì náà. Àfà tó jà àfà lọ bàbá Lágége. Wòlíì tójú wòlíì lọ bàbá Lágége.
Mutafa nínú ní bàbá lágége. Faridun fi àṣírí bàbá lágége. Dundun bẹ́ẹ̀ náà lé àná mi bàbá lágége. Àtòrí ọmọ tí ò sùn wọ́n ṣe bàbá lágége. Adékẹ́bọ̀ ó parẹ́ bàbá lágége. Ọlọ́run bá wà kẹ́ bàbá lágége. Wọ́n ṣoore wọ́n lè gbàgbé fọ́ọ̀mù aráyé. Wọ́n ṣoore onílé wọ́n ṣe fàlejò. Kékékèké mú àlùfáà wá. Yàrá bàná yà ìlàyé. Bámi wí ìfèrè lè ṣe èlé àlórí. Àlèkí omi sọ́lé náà. Ìsúnmùrà tí ní orí ìrẹ̀lì náà. A fi eléyìí kí inú ọgbà yìí. Torí pé ààyè yìí. Ayé bàbá Àgbàlá Gègé láwà. Eléyìí tí àwa tún ṣe yìí àṣekún ni. Torí pé àwí kò dí ìkẹ́ tí Ọlọ́run bá fẹ́ ṣe fún bàbá Àgbàlá Gègé kù. Wíwí tá a tún wá wí yìí yóò tún máa ṣàlékún rẹ̀ ní Ọlọ́run bá ṣàlékún kẹ́ bàbá Àgbàlá Gègé. Àmín. Ọlá nàbọ̀wá Muhammad. Sallallahu alayhi wa sallam. Akí ọba tí ń jẹ́ Ọlọ́run. Allah. Àwọn tí wọ́n fọlọ́run mọ̀ wá náà láti kọ́kọ́ kí ṣáájú yìí. You're Kí listening Ọlọ́run to retí òní tán. mp3.manijatv.ng. Stay Ó máa bá locked in. aṣíwájú ayé anábọ̀wá Muhammad. Sallallahu alayhi wa sallam. Aṣíwájú ọ̀run anábọ̀wá Muhammad. Sallallahu alayhi wa sallam. Aṣíwájú ẹ̀dá anábọ̀wá Muhammad. Sallallahu alayhi wa sallam. Òwò àwọn tí wọ́n bá aná Muhammad gbà tí wọ́n fara jagun ẹ̀sìn tó fi rọrùn. Lónìí tá ń lé ní máìkì mú tá ń pariwo orúkọ Ọlọ́run àtàná Muhammad yìí. Sallallahu alayhi wa sallam. Àwọn kan ni wọ́n jagun rẹ̀ kò rí báyìí lánàá rí. Mashallah. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn. Àmín. Bàbá Àgbàlá Múnígun tànà. Bàbá Àgbàlá Gbàjì ti jẹ́ tàtànà. Afa gbogbo ayé Sheikh Adam Abdullahi Eliyi lórí. Rahmatullahi alayhi. Àlékún kẹ́ Ọlọ́run jogún ẹ̀ fún wọn. Àmín. Bàbá àgbà Sheikh Hasan Abubakar Arọ̀lá. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. Àmín. Bàbá Sheikh Abdul Majid Alfa ńlá. Adamallahu hayata. Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. Àmín. Ọlá nàbọ̀wá Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá àgbà Kéwúgbèmí. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. Àmín. Òwe ojú àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti kọjá síwájú Ọlọ́run. Rahimallahu ibadan qadmado. Wajazal baqina khairan bi sadat. Wajazal baqina khairan bi sadat. Gbogbo àwọn tí wọ́n ti fi ẹ̀mí rọ ogun Islam tí wọ́n ti lọ Ọlọ́run bá ṣàlékún kẹ́ gbogbo wọn. Àmín. Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣẹ́kùn lẹ̀ pátá bẹ̀rẹ̀ látòrí bàbá wa gbà wòlíì Ọlọ́run àáfàá tó ju àáfàá lọ ẹkùn tagirigbera rẹ̀ níjà àáfàá tí máa ju eke fún àáfàá ẹgbẹ́ rẹ̀ àáfàá tí máa jẹ́ kí àáfàá ẹgbẹ́ rẹ̀ mọ̀ pé àáfàá ni ẹ́. Àfáà tí sì máa ń jẹ́ kí àfẹ́ ẹgbẹ́ rẹ̀ mọ̀ pé òótọ́ láàfà. Bàbá Àgbàlá Gègé tòní àwọn ni. Adamallahu hayatahu.
baba mudirul markaz Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilori أدام الله حياته OON baba àgbàlagége tòní أدام الله حياته ودولته آمين. kí n jókòó àdúrà nínú pálọ̀ mi ó ní ohun tí mo máa ń wí fún baba ń gbogbo ìgbà أكونيو ohun tí mo máa ń wí yẹn èmi ni mo gbé jáde tí gbogbo ayé fi ń bá mi gbà á. ọlọ́run wá wọlá yìí tí a fi ń ṣọwọ́ sáàyè yìí yẹn tọ́lọ́run tún wá kádàrá pé ká tún wá rí wí láàyè yìí lónìí. وافق شأنه ọlọ́run o wọlá anábọ̀wá Muhammad صلى الله عليه وسلم. àlékún ẹ̀mí gígùn àlàáfíà tó nara tán ọlọ́run bá wa jogún ẹ̀ fún baba àgbàlagége tòní. آمين. baba mudirul markaz ẹ̀mí gígùn fún baba àlàáfíà fún baba. You're listening to Aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kálá òde ìgbẹ́dẹ́mukẹ́ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá. Aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kálá òde ìgbẹ́dẹ́mukẹ́. gbogbo ọmọ mọ́ríkàsì tó ń bẹ níbí àbí tó ń gbọ́ mi máa bá mi wí. ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá. ẹ̀mí gígùn fún bàbá. àlàáfíà fún bàbá. Aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbẹ́kẹ̀lé òde ìgbẹ́dẹ́mukẹ́ ẹ̀mí gígùn fún bàbá. Babalágége àlàáfíà fún bàbá. Aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbẹ́kẹ̀lé òde ìgbẹ́dẹ́mukẹ́ ẹ̀mí gígùn fún bàbá. Bàbá àgbàlagége àlàáfíà fún bàbá. Aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kálá òde ìgbẹ́dẹ́mukẹ́ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá. Aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kálá òde gbogbo ìgbà kálá òde ìgbẹ́dẹ́mukẹ́ ẹ̀mí gígùn ó ẹni àlàáfíà fún. Aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kálá òde ìgbẹ́dẹ́mukẹ́. لقد جاءكم بسم الله الإلهي في بابا مدير المركز عليكم يا ميكي كون تلافي على ألم باجوكم يا بابا آمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. njọ́ tá ń fa táyé rò pé àbí òsín kankan lọ́wọ́ wọn ni àbọ̀ kan jẹ́ àfa lásán ayé ò rí wa ń gbà náà tí baba Sheikh Adam tí wọ́n ní tẹramọ́ tí baba jẹ́ pé wá pé ìsáṣí tá à ń tẹ̀lé jẹ́ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀ láàmú yẹn gbogbo àwọn tí wọ́n ń fojú eléri ibúwẹ̀ ládùúgbò yín yẹn tó bá fẹ́ jẹ́ kó padà máa bá òfin ẹ ṣáà kọ́kọ́ wá kọ́ mímọ̀ yìí kò mọ̀ ná má fi làákàyè rẹ kalẹ̀ o. wọ́n ní ìsáṣítà ń tẹ̀lé kọ́ àdúrà kàrọ́ jìmá wàtẹ́kìtù làwù gàmá wàtúrì kọ̀wù àmà farumulilula wàsídàdìmínà lílìmí nàwù. mani sidada ilma sada asidu gama.
nígbà tí ọlá yẹn wá dé àwọn ń béèrè lọ́wọ́ wa pé àwọn àfáà yẹn àbí wọ́n ṣẹ́ṣó ni aṣẹ́ o bàbá Sheikh Adama ni wọ́n ṣẹ́ oṣó fún wa oṣó mímọ́ ọlọ́run tó wá fi oríire kún fún wa àwa ò ṣàbámọ̀ ooo kéwù làwọn ké inú wa tún dùn àgbéṣe ọlọ́run dání alihamudu lílà ìyẹn bá wa dúpẹ́ àwa ò ṣàbámọ̀ kéwù làwọn ké. bá a ṣe ń sẹlẹbírẹ́tì ìyá nígbà tó lọ́wọ́ bá ń dírẹ́sì ìyá fún wa. aṣọ yíya lẹ́yìn ọrùn. táṣọ wa ń ya lẹ́yìn ọrùn. ẹ jẹ́ sẹlẹbírẹ́tì oríire wa náà. alihamudu lílà ìyẹn bá wa dúpẹ́ àwa ò ṣàbámọ̀ kéwù làwa ké. alihamudu lílà ìyẹn bá wa dúpẹ́ àwa ò ṣàbámọ̀ kéwù làwa ké. man talaba al-ilma lil-ilma adi. man talaba al-ilma lil-ilma adi. fasabi fadli mina rashadi. fayali uzirani talibi linaili fadli wal-ilmi adi. alihamudu lílàhí ẹ bá wa dúpẹ́ àwa ò ṣàbámọ̀ kéwù làwa. ọpẹ́ yẹ wá 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 àwa ò ṣàbámọ̀ o kéwù làwa ké inú wa tún dùn àgbéṣe ọlọ́run dání. alihamudu lílàhí ẹ bá wa dúpẹ́ àwa ò ṣàbámọ̀ kéwù làwa ké. man talaba al-ilma lil-ilma adi. man talaba al-ilma lil-ilma adi. fasabi fadli mina rashadi. fayali uzirani talibi linaili fadli wal-ilmi adi. alihamudu lílàhí ẹ bá wa dúpẹ́ àwa ò ṣàbámọ̀ kéwù làwa ké. ọpẹ́ yẹ wá 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 àwa ò ṣàbámọ̀ o kéwù làwa ké inú wa tún dùn àgbéṣe ọlọ́run dání. alihamudu lílàhí ẹ bá wa dúpẹ́ àwa ò ṣàbámọ̀ kéwù làwa ké. You're listening to mp3.manijatv.ng. bisimilahi jala jalalu àwọn ọ̀nà ètò wa lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Allahu kun bisimilahi jala jalalu aleka bisimilahi jala jalalu aleka bisimilahi jala jalalu. ẹ̀yin wòlíì Ọlọ́run ẹ jẹ́ àpòrú bàbá wa Sheikh Adam ẹ̀yin àfà Ọlọ́run àfẹ́wọlé ẹ̀bá wa ṣílẹ̀kùn ẹ̀yin wòlíì Ọlọ́run à ń kí wọlé àwọn ìyá wa nínú ilé bàbá yẹsẹ̀ alúnákà àwọn aya olóríire aya òní inú rẹ̀ iná nìsa àròyá nínú kùlí jìnnà lánàá
وكلنا نشتهي شم ريحان ẹ̀yin wòlíì Ọlọ́run Ahlan wa sahlan ìyàwó nọ́mbà 1 àti ìyàwó nọ́mbà 2. bàbá ní nọ́mbà 3 tún bẹ lọ́nà. àìtó yín ká là ń fọwọ́ bò ó. bàbá ní ẹfẹ̀ la ẹfẹ̀ kú. aláhùn kún bìbí láyé jàlàjàlà ló wà lẹ́yìnká bìbí láyé jàlàjàlà ló. àníṣe ẹ̀yin wòlíì Ọlọ́run bàbá Sheikh Adam ẹ̀yin wòlíì Ọlọ́run àfẹ́wọ́lé ẹ̀rọ àìsílẹ̀kùn ẹ̀yin wòlíì Ọlọ́run. Yàìmọ̀tá ṣèké àdámọ̀lé lórí bèdèrè lánà bí àzàlẹ̀ mọ́dọ́. Yàìmọ̀tá ṣèké àdámọ̀lé lórí bèdèrè lánà bí àzàlẹ̀ mọ́dọ́. Yàìmọ̀tá ṣèké àdámọ̀lé lórí bèdèrè lánà bí àzàlẹ̀ mọ́dọ́. Yàìmọ̀tá ṣèké àdámọ̀lé lórí bèdèrè lánà bí àzàlẹ̀ mọ́dọ́. Aláhùn kún bìbí láyé jàlàjàlà ló wà lẹ́yìnká bìbí láyé jàlàjàlà ló. Àràmánù kún bìbí láyé jàlàjàlà ló wà lẹ́yìnká bìbí láyé jàlàjàlà ló. Àròyìnmù kún bìbí láyé jàlàjàlà ló wà lẹ́yìnká bìbí láyé jàlàjàlà ló. Adé Ọlọ́run bìbí láyé jàlàjàlà ló wà lẹ́yìnká bìbí láyé jàlàjàlà ló. Dákun bá wa ṣe bìbí láyé jàlàjàlà ló wà lẹ́yìnká bìbí láyé jàlàjàlà ló.
Allahumma bismillahi jalla jalaluhu alayka bismillahi jalla jalaluhu. Ẹ̀sán síwájú ká tó máa lọ. Ká kọ́kọ́ fọ̀rọ̀ wá lọ́wọ́. Òun lọ́ba lágbára. Òun lọ́ba lágbára. أعوذ بالله من شر الدابة وشر ما نفس واستودع كدا أبلي عليه بنصر غير منصور كنذرك لأنبياء كلهم على عادي ماسك جميعهم فرق جموعهم يا رب شتت وبدد شملهم بددا سلموا بيدك منه يا سلام فلا يسفر بعبدك سفار ليدا أبدا كنت جميعهم منا فقل لهم موتوا بجيسكم بودا لكم بودا كل لي جارتا كل لي جارتا كنوا لي جاردا أو كنوا لي عديدا فكم ردت لكم كيدكم في ناركم مردا ردت لكم كيدكم في ناركم مردا mo gbọ́ lọ́hùn tóbi tó rọrọ̀ tèmi tọ́pẹ́ mo gbọ́ lọ́hùn tóbi tó rọrọ̀ tèmi tọ́pẹ́. mo gbọ́ lọ́hùn tóbi mo gbọ́ orúkọ ẹ̀ tóbi mo gbọ́ lọ́hùn tóbi tó rọrọ̀ tèmi tọ́pẹ́. kò fi mí sílẹ̀ fàyè mu 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 mo gbọ́ lọ́hùn tóbi tó rọrọ̀ tèmi tọ́pẹ́. ó dá mi sí mò ń dúpẹ́ mo wà láyé mò ń dúpẹ́ mò ń jẹun mò ń dúpẹ́ mò ń mú mi mò ń dúpẹ́ mò ń wọṣọ mò ń dúpẹ́ o kò fi mí sílẹ̀ fọ́tà mú mo gbọ́ lọ́hùn tóbi tó rọrọ̀ tèmi tọ́pẹ́. mo gbọ́ lọ́hùn tóbi mo gbọ́ orúkọ ẹ̀ tóbi mo gbọ́ lọ́hùn tóbi. mo gbọ́ lọ́hùn tóbi mo gbọ́ orúkọ ẹ̀ tóbi mo gbọ́ lọ́hùn tóbi tó rọrọ̀ tèmi tọ́pẹ́. Allah subhanaka subhanaka
subhanaka wa bihamdika la ilaha illallah. Subhanaka wa bihamdika la ilaha illallah. Subhanaka wa jalaluka la ilaha illallah. Subhanaka wa bihamdika la ilaha illallah. Mọ̀láyà mọ̀láyà látẹ̀gìlì ni mọ̀láyà mọ̀láyà látàǹsáni mọ̀kọ́dàmú wá ṣe òun ọ̀là fàmì òun nìyẹn bá wá dé síbi kan rí. Mọ̀láyà mọ̀láyà lágbègbè ni mọ̀láyà mọ̀láyà ládàzáni mọ̀láyà mọ̀láyà lágbègbè ni mọ̀láyà mọ̀láyà ládàzáni mọ̀kọ́dàmú wá ṣe òun ọ̀là fàmì òun ni ẹ bá wá ké síbi kan rí. jẹjẹ ìtàn tó bá ṣọlé tó bá ralẹ̀ bó ń ṣe wà límọ̀ èmi ni ó bá wá ké síbi kan rí wa mọ̀kọ́dàmú wá ṣe o ọlá bá mi òun ni ẹ bá wá ké síbi kan rí. tó bá pè mí ò ní ṣọ́ọ̀tì ó jèrè rẹpẹtẹ. tó bá pè mí ò ní ṣọ́ọ̀tì full entertainment. èmi ni ó wá máa ké síbi kan rí. ìkọ̀dàmú wá ṣe o ọlá fàmì òun ni ẹ bá wá ké síbi kan rí. ṣùgbọ́n mo máa ń gba mọ́lì mọ́lì mi sì tún gálà àlùbáríkà babaláàgèdè ni. Allahumma ya Rabbi anta Rabbi. Allahumma ya Rabbi anta Rabbi. Allahumma ya Rabbi anta Hasbi. Allahumma ya Rabbi anta Hasbi. Muqaddamu wa shi'u ọlá fàmì òun ni ẹ bá wá gbé síbi kan rí.
wà nù bàbá ẹ̀sìn àlùnẹ́kẹ̀. Olúwa ṣèkẹ́ṣèkẹ́ bọ́ọ̀lù fáwọn bàbá ṣe ń yẹ ọ́dọ̀. Olúwa ṣàforíjì fáwọn bàbá kó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀ kò fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Olúwa ṣèkẹ́ṣèkẹ́ fálùfáà wa. Olúwa ṣàforíjì fálùfáà wa. Ó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Ó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Olúwa ṣèkẹ́ṣèkẹ́ fálùfáà wa. Olúwa ṣàforíjì fálùfáà wa. Ó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀ kò fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Olúwa ṣèkẹ́ṣèkẹ́ fálùfáà wa. Bàbá alájẹyẹ o. Ṣàforíjì fálùfáà wa. Ó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Ó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Àlè lórí bàbá tó sọ mímọ́ ìdẹ́kọ̀. Pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ tọ́lọ́run bùn wọn. Àlè lórí bàbá tó sọ mímọ́ ìdẹ́kọ̀ pẹ̀lú ọgbọ́n Àti ìmọ̀ tọ́lọ́gùn wọn kó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀ kò fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Olúwa ṣèkẹ́ṣèkẹ́ fálùfáà wa. Olúwa ṣàforíjì fálùfáà wa. Kó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Kó fi wọ́n sálújànà àwọn ẹni rẹ̀. Ìláyìn kọ́rí àmì ṣe àlè lórí wàsídìí òtara ó máa jìrà wá jìrà irúgbìn ni wá ẹni tó gbìn wá níbi lórí ilẹ̀ tó wùwà ní mọ́ríkà sì máa lágége òjò tó rọ̀ sí ilẹ̀ tábí wáyé ṣànímọ̀ wọn. Ọlọ́run máa kẹ́ bàbá wa kò tún ṣàánú wọn. Bàbá wa ṣe ìrànlọ́dàmá ní lórí alálàílá àìlàlá o alá Muhammadu ya Allah wa salam wa Maryam bikum adori tún bí amúdìláyìn aṣíra bàbá adori mọ́ńkì wọlé bàbá
bàbá àgbà. anakumula ọlọ́run jàre yín pẹ́. wọ́n kọ́ wa ní kéwú. bàbá wa Shakur kò ní bàjẹ́ fún yín. ọmọ ọlọ́mọ náà yóò tọ́ bí. padà sí ọ̀dọ̀ Ọlọ́run. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kéwú lè fẹ́ nífẹ̀ máa kéwú. àìmọye ọdún ni wọ́n fi ṣẹ́rù sí kéwú. bàbá ló yọ wá wọ́n sì tún mú wá nímọ̀ wọn. bàbá wa ṣe wọ́n Ádámù Àlì lórí. bàbá wa ṣe wọ́n Ádámù Àlì lórí. alá alá ilá àyílá alá